kí wọ́n fi kàrámọ̀ kan ẹ tí kò gbà pé ó rí ìwà yẹn. kò tó rí láti ilẹ̀ ni. ẹ̀yin ti rí ẹ̀sìn lẹ̀ rí. exactly. ok ẹni tó wá já sí pé ní kò mọ̀ pé odò yóò gba orúkọ bá ẹgbẹ́ pé ó ń ṣe kó ṣe mistake wa ńkọ́. a rí ẹyẹlé funfun. kí lẹ fẹ́ fún ní sáyẹn. ó máa lé ẹnìyẹn. á lé ẹnìyẹn padà tó kó lè fò wá bá a kó fẹ́ fò mọ́. tó di yé. ọkọ rí ẹdìyẹ irú ẹ ó ti ṣẹlẹ̀ rí irú ẹdìyẹ ń sè ọ máa mú ẹdìyẹ ó máa fún èèyàn lẹ́dìyẹ lọ sè. ẹdìyẹ kò máa jáde fún mi. láti inú bẹ̀ yẹn ẹdìyẹ òbí láti inú wò yẹn. ẹdìyẹ òbí. ṣé ibi tómi yẹn ti ń jáde. nínú wò ewu kan àbẹ̀ yẹn. kíní yẹn ló ya boro ó ya wálẹ̀ ni bí mọ́mí ṣe sọ ní ẹ̀kọ́ yẹn. ṣé ibi tó dúdú lọ́ọ̀kan yẹn. wò nínú wò yẹn níbi yẹn. ibẹ̀ ni ẹdìyẹ funfun yẹn máa ti jáde. ẹdìyẹ máa ti jáde lẹ́yẹlé máa ti ń jáde. kí làwọn ẹlẹ́yẹlé yẹn máa ń ṣe. ó wà fún gáìdì fún pé yá òkè ìwé ò mọ̀ àlejò ní ẹ̀ wà ó máa fẹ́ fò lọ bá a lè. ó máa ṣe kà fún ejò ló máa jáde ejò máa jáde lọ sí. omi tó dání ọ̀rìjìnà omi. kí lorúkọ omi yìí gangan. Odoro. omi Odoro. omi tá à ń sìn lè gangan lélẹ̀. police station area yes omi Odoro. but báwo lomi yìí ṣe débi báyìí gangan. bí ó ṣe débi báyìí yẹn àwọn bàbá yẹn mo ti torí èmi bí èmi ṣe wà yìí mo bá ní ayé ni àbí kò yẹ yín sá mo bá mi láyé ni gbogbo àwọn nǹkan tèmi dẹ̀ rí gbogbo àwọn nǹkan tèmi rí pé kọ́ má gbé báàfù wọ inú báàfù kò ń gbé báàfù wọ bẹ̀ kò ń gbé bàtà wọ bẹ̀ ẹni tó bá ń ṣe nǹkan oṣù ni wọ́n bẹ̀ òun lèmi mọ̀ pé wọ́n gbé bá ṣé lóòótọ́ ni pé bóbi ṣe ṣe ẹni sọ ẹ̀wọ̀n ìdí tí mo ṣe pé ìbàtà débi wọ́n sọ fún wa pé èèyàn ló jí ọmọ kékeré kan ló sọ ọkọ máa rẹ pé bá ọkọ sọ tiẹ̀ o. àwọn àmọ̀ bóyá o múlẹ̀ fún wa ni. ó lè máa gbọ́ ó lè jẹ́ olùmúlẹ̀ tó ti yé ó lè máa gbọ́ ìbí bá mi láyé ni tí ìgbà kan tí aláboyún bá bímọ tó ti yé omi yìí ló máa fi ń ṣe ọjọ́ ẹni láàbí kí ló ti pè ó máa fi ń fọra mọ́. ó máa gbé ike onídòrí wa tó wọlé ṣọ́ọ̀ṣì máa ń lò yẹn. keg 5 litres. onídòrí ike 5. ọkọ tó máa fi ń bí ọṣẹ. ike ńlá 5 litres yẹn. ó máa gbé wá ó máa jẹ́ wá kọ́ nídàájí ó máa lọ máa bù fún àwọn èèyàn ní ojúlé sí ojúlé ọmọ máa fún ní gbogbo kó tó di èkó ṣe èkó ọ̀rá sáà nǹkan tí mo sọ yẹn bó ṣe ń lọ nìyẹn nǹkan tèmi bá torí mọ́ mi náà ṣerú ẹ̀ fún mi ìgbà tèmi náà dẹ̀ bímọ I do it. ẹni sùn bómi ṣe wá wà yìí nìsí ṣó nígbà tó máa ń bó ṣe wà yìí sìn ó máa ń dry tó bá kún gbogbo ibi tí ó máa kún kọjá àpáta yẹn ó máa bu àpáta yẹn bá ń ṣó ó máa bu àpáta yẹn ó máa bu ọmọ yẹn náà kò ní pọ̀ ni. ó máa bu àwọn ó máa bu gbogbo bíbà. ó máa bu gbogbo ẹ̀yẹ ó máa bu àpáta yẹn ó máa bu. a rí onírànlọ́wọ́ ni omi tó dání lábá rí onírànlọ́wọ́ omi tó wà ní ìrìnà. but ẹni sùn ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan ẹ sọ pé àwọn ẹja tá à ń wò ní omi ẹni tó bá ṣe kò ní jiná kí ló fà á tí ò fi ní jiná. iṣẹ́ ìdá nǹkan tó ń bàbá yẹn fi múlẹ̀ ni. àwọn ẹja yẹn náà. ẹja àwùyẹ òun wọ inú bíbá yìí ẹja ti bílẹ̀ wọ̀ òun yẹn ó máa wọlé padà ẹ̀gbọ́n tẹ bá sí ẹja tó wà ní omi tẹ bá mu lábẹ́ àpáta yẹn kò ní jiná. ẹni sùn ẹja omi eléyìí kí lẹ forúkọ omi ni. omi Odoro. ok òun lè bá ń ṣó ọ̀sà yẹn fáwọn èèyàn bá ń ṣó ọ̀sà yẹn fáwọn èèyàn ok ẹ bá ń súnmọ́ bíbá yẹn báyẹn nítorí ìkọ̀kọ̀ wà níbẹ̀ yẹn tí ò yé mi o ẹ sọ pé omi inú Odoro eléyìí ẹja inú ẹ̀ ó lè ṣeré wọ inú ọ̀sà ó máa wọlé padà ó lè wọ inú ọ̀sà ṣùgbọ́n ẹja inú ọ̀sà yẹn kò lè wọ inú Odoro. omi yẹn bó ṣe wà yẹn kò lè wọlé síbí kò lè wọlé síbí. ó lè rí pé àwọn ẹja yóò tóbi jù báyìí lọ. ẹjọ ẹ má bínú. òótọ́ ni bí yẹn ṣe ń tóbi tó bóyá ń fò. omi nísùúrù àbá omi Odoro eléyìí
ó lè ṣàn wọnú ọ̀sà ṣùgbọ́n omi ọ̀sà ò tún lè wọnú ilé ṣé ká lọ check ẹbí tó ti pàdé yẹn. ẹ lè wo yẹ o ẹ lè máa wo. bọ̀ mo ní àwọn questions o. Subhanallah. Allahu Akbar. Allahu Akbar. Ti tóbi Ọlọ́run. Allahu Akbar. eléyìí ó lè padà ní. Ẹni sùn. Ṣebí omi òdòrò yẹn lélẹ̀ tó mọ́ yìí. Òun ló mọ́ yìí. Omi ọ̀sà lélẹ̀. Allah. Allahu Akbar. Wàláyì ọ̀sà yẹn ò wọ́n omi yẹn. Allahu Akbar. Títóbi Ọlọ́run o. Allah. Omi yẹn tuntun bẹ́ẹ̀ ni o, wàláyì. Ọ̀sà yẹn tóun ṣe dọ̀tí yẹn òun ò wọ́nú. Allahu Akbar. Allahu Akbar. Baraja ni maraini yaltaqiyani barizakun la yabghiyani fabi aji alahi rabbikuma tukaziban. Suratu Rahman. Allahu Akbar. Wallahi ó tọ́ ni o. Wallahi ó tọ́ ni. Omi ní ìṣàkíyèsí ṣá. Omi ẹ bó ṣe mọ́ lóòótọ́. Subhanallah. Wallahi. Omi ẹ bó ṣe mọ́. Omi ọ̀sà yẹn but bàbá yẹn sọ lẹ́ẹ̀kan pé ẹja inú omi ọ̀sà yìí kò lè wọ inú omi tibẹ̀ yẹn bọ̀ omi yẹn ẹja inú ẹ̀ ó lè wọnú ẹ̀. ẹja eléyìí ní o lè wọnú bí. Nǹkan tó ń sọ nìyẹn. tẹ bá mú ẹja eléyìí tẹ bá tètè lè jù. ẹja náà dòrò lè wọnú ọ̀sà. Allahu Akbar. ẹja náà ọ̀sà yóò lè wọnú ọ̀sà. Ẹ jẹ́ ń ṣàlàyé fún yín nǹkan tí wọ́n ń try láti sọ fún wa ẹ̀yin èèyàn. Ṣẹ́rí omi ni wọ́n ń pè ní omi òdòrò. Ilẹ̀ Yorùbá la wà yìí o. Ilẹ̀ Yorùbá la wà yìí o. Ilẹ̀ Yorùbá tító ní ìlú Ìjẹ̀dẹ̀. Àbí bàbá ṣebí ìlú Ìjẹ̀dẹ̀ lélẹ̀ ní Kòròdú nílùú Ìkòròdú. So Ìkòròdú ní bíbáyìí. Ibi tó wà ní Kòròdú yẹn ni wọ́n ń pè nílùú Ìjẹ̀dẹ̀. Ṣó ti yé nísìn omi tá wà níbẹ̀ yìí ni wọ́n ń pè ní omi odò òdòrò. Ṣó ti yé nísìn so àwọn nǹkan tí ó ń yà wá lẹ́nu tó ń ṣe wá léèmọ̀ nísìn ni wípé omi yìí bó ṣe wà yìí àkọ́kọ́ ń bẹ̀ ni pé ó ní àwọn ẹja titi ẹ̀ ẹ jẹ́ ń súnmọ́ bẹ̀ kẹ́yìn náà rí kó má dàbí pé bí a títóbi Ọlọ́run mi ò sì rìn lẹ́nìí wàláhì nílẹ̀ Yorùbá wa yìí náà. Allahu Akbar. Ṣẹ́rí àwọn ẹja yẹn rè Ọlọ́run jẹ́ kí fídíò yìí jẹ́ kó capture ẹ̀. Mi mọ̀ bóyá àwọn èèyàn ń rí ẹja yẹn. Mi mọ̀ bóyá ẹ̀ ń rá àwọn ẹja yẹn. Ẹjọ́ tẹ bá rí àwọn ẹja yẹn bá mi comment. Ìkan lélẹ̀ èmi rí kan fún ara mi. Àwọn rè. Ṣé ẹ̀ rá àwọn ẹja yẹn? Ẹjọ́ ìwọ tó bá rí ẹja yẹn bá mi comment pé yes. Bá mi comment pé yes. Bàbá wa Ọ̀yọ́ model. Gbogbo bàbá wa Ọ̀yọ́ model wọ́n láwọn rí àwọn ẹja yẹn. Èmi náà ti rí mi. Ẹ wo ẹja yìí nínú odò yìí. Àkọ́kọ́ èèmọ̀ t'Ọlọ́run ṣe ni wípé báwọn ẹja yìí ṣe ń rìn bọ́n ṣe wà nínú bíbáyìí wọ́n ní tẹ́ bá ṣe kò ní jiná. Kò ní jiná kò sí kan téèyàn fẹ́ fi ṣe é tó bá dẹ̀ jẹ́ rọ́ ni máa bọ̀ wá dánṣẹ́ Ọlọ́run wò. Wàfí kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun. Nítorí eléyìí nísìnyí tí wọ́n ń sọ fún wa yìí Allahu Akbar. Wàláhì ó yà mí lẹ́nu o pé ẹja kan wà abubutọ́ la máa ń gbọ́ èmi ò gbọ́ àṣèṣe má jiná o. Ẹ bá lè mọ bá ṣe máa mú ká jẹ́ ká try ẹ̀ kẹlẹ́ ṣé wò nílẹ̀. Àì má jẹ́ èmi ò ń try èmi ò ń dọ́lọ̀ ń wò. Èmi ò ń dọ́lọ̀ ń wò. Wọ́n ní ẹja yìí àwọn ẹja yìí wọ́n ní tẹ́ ẹ bá mu kò ní ṣe kí ni kò ní jiná. Ẹ̀sán tó fẹ́ pè lọ́wọ́ ẹni ni pé ṣé àwọn bàbá tó wà nígbà yẹn ṣé àwọn ni wọ́n fi nǹkan sí tó fi di pé ẹja yẹn ò jiná náà àbí àṣẹ Ọlọ́run? Àbáṣe Ọlọ́run ni. Tí àwọn bàbá yẹn fi lo omi yìí ní ìgbà yẹn nìyẹn.
ẹ má bínú sá ṣé àwọn bàbá yẹn bá bẹ́ẹ̀ pé kò lè jìnnà àbáwọn fi kankan sínú ẹ̀. wọ́n bá bẹ́ẹ̀ àṣẹ Ọlọ́run nìyẹn àṣẹ Ọlọ́run nìyẹn ní tí wọ́n ń tẹ̀ láti ṣàlàyé fún wa èyí tí wọ́n ń tẹ̀ láti ṣàlàyé fún wa òun ni wípé wọ́n ní àwọn bàbá tí wọ́n tẹ ìlú Ìdó bí wọ́n ṣe bá odò yìí ni wípé tí wọ́n bá mú ẹja níbí báyìí wọ́n bá sè kò ń jiná àbá wa ń béèrè lọ́wọ́ wọn pé ṣáwọn bàbá yẹn ni wọ́n fi nǹkan kan sínú odò yìí ni tó fi já sí pé bẹ́ẹ̀ bí kẹ́míkà àbí agbára kan pé gbogbo ẹ tó bá ti mú ẹja nínú ẹ̀ kó má jiná o àbá ìwà sọ yìí pé rárá báwọn bàbá yẹn ṣe bá bẹ́ẹ̀ òun nìyẹn ó ń túmọ̀ sí pé ní wàhùwà àdá kó lè ṣe ìrọ̀kọ̀dì ṣó ti yé nísìn tí wọ́n bá wá ń sọ fún wa yìí pé àwọn kan ò ní wọná látàyé dọ́rùn nínú ẹ̀ làwọn ẹja yìí wà o. jẹ́ ń gbé ẹ débẹ̀ tó bá sọ pé yìí pé àwọn kan máa wọ iná látàyé wọ́n á tún wọná lọ́rùn wọ́n wà lọ́tọ̀ Ọlọ́run má kà wá mọ́ wọn àmọ́ àwọn kan wà tó já sí pé wọn ò ní wọná láyé wọn ò ní wọná lọ́rùn ó ti yé nísìn ìṣẹ̀mí rẹ̀ àwọn eléyìí ò ní wọná gẹ́gẹ́ bí ìta gbọ́ wọ́n tún wá fún ẹ ní challenge ó lè pè mí wọ́n fẹ́ wá try yẹ ṣó ti yẹ nísìn but tó bá fẹ́ wá try yẹ tó bá fẹ́ wá try yẹ ó máa gbé owó lẹ̀ tó máa fi gbogbo bíbá ìṣe. pé tó bá lè ṣe ẹja yìí ẹja tó wà nínú odò yìí tó lè jiná máa bọ̀ ṣó ti yẹ ṣó mọ̀ pé nǹkan tiẹ̀ ò kí ń jọ ẹ́ lójú nílẹ̀ Yorùbá àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan tiẹ̀ tí ò ń jọ ẹ́ lójú nílẹ̀ Yorùbá yẹn tó o bá lè try yẹ èmi mi ò ṣe é rí ṣùgbọ́n mo gbà yí pé nínú àmì àkọ́kọ́ tá a tẹ̀ ẹ́ sí yẹn àmì àti àṣẹ Ọlọ́run ni pé kò ní jiná ṣùgbọ́n tó bá wá bẹ́ẹ̀ ṣe à ń wá olùrànlọ́wọ́ fún wọn nínú ìlú yìí nítorí nǹkan tèmi ṣe wá nìyẹn ṣó ti yẹ nísìn nǹkan tèmi ṣe wá òun nìyẹn ìrànlọ́wọ́ tèmi ń wá ni wípé gbogbo bíbà yìí gbòbí kò sí nǹkan tó bad ṣó ti yé nísìn tó bá ro gbogbo oko yìí kó fi ṣe bí recreational center káwọn èèyàn máa jókòó ń bẹ́ẹ̀ kó ṣe géètì sí gbogbo bíbà yìí sórí ṣé nǹkan tí mo sọ yẹn yí ẹ ìwọ náà wò ṣé kò yẹ kí n ta lọ́kìn kó wà gbogbo lẹ́ ń bíbà yìí. èmi ò ń sọmọ Kòròdú omi ìdẹ́ sọmọ Jẹ́dẹ́ ṣùgbọ́n bá a ṣe wá bíbà ilẹ̀ Yorùbá bíbà yìí ló wà gbogbo ẹ̀yin ọmọ Jẹ́dẹ́ ẹ̀yin ọmọ Kòròdú tẹ wà online ẹ̀ ń gbọ́ wa ìlú yín lélẹ̀ ẹ wo oore tọ́lọ́ ń ṣe fún yín ẹ wo náà nílẹ̀ Yorùbá ẹ̀yin náà ẹ wo náà ẹ wò òun ni gbogbo bíbà ìkan ro ká máa wá gba tẹ́gùn bẹ́ẹ̀ ẹ wò ọ̀sàrè o ọ̀sàrè o ẹ bá mi táàgì gbogbo àwọn ọmọ Kòròdú ẹ bá mi táàgì bàbá wa àyàngbùn rẹ̀ ẹ bá mi táàgì gbogbo wọn àtàwọn tó wà lábroad kó dìde Ministry of Environment wà ń bẹ̀ kó kọ lẹ́tà sí wọn a need the development nílùú yìí oore lọ́lọ́run ṣe yìí náà kí ló dé tá a lè employ ẹni tó máa jókòó sí bíbáyìí tó máa fún àwọn èèyàn ní history nípa omi yìí tó máa fún àwọn èèyàn ní history nípa omi yìí mo ti dé ìlú yìí sin over 15 years. èmi ti dé ìlú yìí over many years. almost 30-something years. 30-something years. Yes. So ẹ wá wò nísìn. around 7 years tí mo ti wá. ẹ wò mo tún fi nǹkan kan hàn wá lẹ́ẹ̀kan nítorí àwọn tí wọn ò join wa láti ilẹ̀ omi yìí méjèèjì yóò lè pàdé omi méjèèjì wo sórí ńlá yìí mo ti fi hàn àwọn èèyàn lẹ́ẹ̀kan ọ̀sà lélẹ́yìí ọ̀sà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi ṣí àyẹ̀yìn Ọlọ́run bá ń gbàdúrà yín omi ọ̀sàrè o òun ló lọ sájà ṣótiyé òun ló lọ sájà lọ sí vi lọ sí gbogbo àwọn ọ̀nà yẹn ṣótiri wá wo ẹ̀yin nínú àwọn ìyanu tọ́lọ́run ṣe odò yẹn lè sórí bó ṣe mọ́ wo bó ṣe mọ́ yìí tó ṣe ń lọ yìí.
a ní gbogbo ìgbà yẹn sẹ́tẹ̀ mi máa ń wà lu ìṣẹ́ ọ̀tọ̀ níbi tó ti ń fọṣọ ọ̀tọ̀ níbi tó ti ń wẹ̀ ọ̀tọ̀ lèyí tá máa ń pọn mu ṣó ti yé nísìn ṣó ti rí odò yẹn ló ń ṣọ̀bọ̀ yìí bó ṣe wá ń ṣọ̀bọ̀ yìí ṣó ti rí wàláì kàn ní pàdé ṣó ti rí wo ọ̀sà yẹn ń ti odò yẹn ó ń tì í padà ni kò wọnú ẹ̀ rárá ṣó ti rí. tó bá ti ń bọ̀ báyìí tó bá ti ń bọ̀ á padà ẹ lè máa lè pa. jẹ́ ń gbé débi tó bá jẹ́ ń gbé síbi tó hàn fún ẹ ó yá wò ṣó ti rí ó yá wò. tó bá ti ń dé bí bàbá yìí ẹ lè máa já padà. ṣó ti rí sórí ibi tó dé ó ń padà ní pẹ̀lú fọ́ọ̀sì tó fi ń bọ̀ pẹ̀lú fọ́ọ̀sì tó fi ń bọ̀ ó máa padà eléyìí ò dẹ̀ ní fọ́ọ̀sì kankan o odò yẹn odò kí ẹ pé orúkọ ẹlẹ́ẹ̀kan náà odò rò sórí pé òun dákẹ́ ń tiẹ̀ ni ìwọ náà ṣe ti rí sí pé ẹnu kọ́ ni páwà yé máa pariwo wélé tó ṣe dákẹ́ rọ́rọ́ wo ńlá yẹn bó ṣe tó ṣó ti rí pẹ̀lú fọ́ọ̀sì tó fi ń bọ̀ eléyìí tó dákẹ́ rọ́rọ́ yìí nísìn ó ń lè padà ipò òun ò fẹ́ dọ̀tí ṣó ti rí wo rán ṣó ti rí ṣó ti rí ilẹ̀ Yorùbá láwa yìí o kò ń ṣe ilẹ̀ Haúsá o kò ń ṣe ìlú kankan o ilẹ̀ Yorùbá ni o ṣó ti rí ẹ jọ̀ọ́ nítorí kọ́ bá wa tún bí ìṣe ẹ wo gbogbo ẹ bó ṣe rí kọ́ bá wa kó gbogbo ìdọ̀tí kọ́ bá wa roko yìí káwọn èèyàn máa kódà a ní máìndì tó bá gbé géètì central sí ẹ káwọn èèyàn máa sanwó kọ́ máa fi tún ṣe lọ àmọ́ kíjọba tiẹ̀ dìde kíjọba dìde kọ́ bá wa ṣe ó yá ẹ jẹ́ tó wá sọ nǹkan fún yín a tún wá gbọ́ nǹkan méjì kan tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ṣó ti yé nísìn tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta yẹn ni pé wọ́n lẹ́ni tó bá tún ń ṣe menstruation ẹni tó bá ń ṣe menstruation kò lè wọ inú odò yìí ó yá tó bá ń ṣe menstruation wọ́n ní kò lè wọ inú odò yìí bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ó mọ̀ wọ bẹ̀ wọ́n ní tó bá mọ̀ bàtà ẹlẹ́ẹ̀kejì nìyẹn o èèyàn ò tún lè wọ bàtà wọ bẹ̀ ṣe ti rí sìn èèyàn ò lè wọ bàtà kó tún gbé wọnú ẹ̀ anything ní dọ̀tí tó jẹ́ ẹ̀gbin odò yìí ò ní gbà láàyè wọ́n ní téèyàn yẹn bá wá jẹ́ ẹni tí ó mọ̀ bàbá yẹn sọ fún wa lẹ́ẹ̀kan bàbá o ẹni tí ò bá mọ̀ kílẹ̀ ló máa ṣẹlẹ̀ tí ò bá mọ̀ kí ló máa fún ní sign. ẹyẹlé máa fò. ọmọdé ti ẹnu tí àwọn abẹ náà ẹ máa ṣe bí. eléjò ẹ sì kò lè wà lálẹ́jọ́ kan pàtífà ẹ̀ fún ó ṣọ́tàpà jẹ ejò ẹ̀ ó ṣọ́tàpà jẹ. gẹ́gẹ́ tí ọ̀run ó yẹ tápà jẹ. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan tó sì wà ẹyẹlé funfun adìyẹ funfun yẹn máa rí odò àṣẹ ni tí wọ́n máa bẹ lọ́hùn ọmọ nǹkan tí wọ́n bá fẹ́ tó bá débẹ̀ ó máa fún ṣé kan. ẹ máa bọ̀ bá. ẹyẹ bọ́ sílẹ̀ bẹ́ẹ̀ máa rọra o. ẹ rọra. ok mo ń gbọ́ yín báyìí. òdòrò ẹ jẹ òdòrò alábìyẹmọ ni ó jẹ́ òdòrò tó dáa ó jẹ́ omi tó dáa. abiyamọ ló máa ń fún yàn lẹ́dí ẹ̀. bàtà nǹkan oṣù pákó kò dánú ẹ̀ ìwọ odò ni. àti bàtà tó fi ń fọṣọ bàtà tó bá fẹ́ báyìí wọn lè gbé wọ. ẹ máa gbọ́ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tí mo fẹ́ jẹ́ kẹ́ bá mi yànnàná mo fẹ́ papọ̀ mọ́ nǹkan tá a gbọ́ lẹ́nu ọmọ yẹn lẹ́ẹ̀kan ó nítorí bá ń fọyàn téèyàn bá nígbàgbọ́ sọ́lọ́run tó bá bu omi tó bá fi fọ orí orí yẹn máa lọ ṣé lóòótọ́ ni ó yẹ ẹ ṣàlàyé. kò sí kan tẹ béèrè ń bẹ̀ tiẹ̀ tí ò ṣe fún yín. Allahu Akbar. kò sí kan ṣé rí sólà yìí èmi kọ́ mo rà á. ọmọ tí yóò ṣe é sódò ọmọ náà ọmọ ìlú ni mo kàn kọjá mi. ó wá gbé pèsè olùdá sọ́sà mi ní wá ìbọn ọmọ ìlú ni owó bọ́kọ̀ ìṣòye dí ó ní kí kìlọ̀ tó máa ró ó lè san 35,000. nígbà tó ní kí a lè ṣe olóra sólà yìí èmi kọ́ ló sólà tẹ̀ ń wò yìí. ìkọ́ náà ló ra iná yà máa ń tàn lálẹ́ owó mi kọ́ mo fi rà. but mo fẹ́ béèrè nǹkan kan lẹ́ẹ̀kejì kí ló dé tẹ́ lè kọ̀wé síjọba kọ́ wá bá wa tún gbogbo bíbá ṣe. àti sọ. ṣe
àwọn ọmọ ìlú ìtọ́ wà lókè òkun àbí tọ́lọ́run ní kán rí jájẹ ṣáwọn náà lè dìde ni. àròjù tẹ̀ tọ́lọ́run bá bù kó bù wá kó ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀. tọ́ òun láti gbọ́ yẹn kò ń dùn kó pọ̀ kó pẹ́ kí sọ̀rọ̀ tọ́lọ́run ó máa dùn ó máa pọ̀ ó máa pẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa ṣe rí irú àwọn oore báyìí ó pọ̀ nílẹ̀ Yorùbá èmi ò ní tàn ẹ̀ èèyàn bá pè mí lẹ́lẹ́bọ tí n bá bọ ìwọ ló mọ̀ bó bọ́ lọ́hùn ni mò ń bọ èmi àtọ́ lọ́hùn èmi nìyẹn ṣó ti yẹ nísìn gbọ́ nǹkan tí ìyá yẹn sọ o ìyá yẹn ni pé n téèyàn bá tọrọ Ọlọ́run máa ṣe ṣó ti yẹ nísìn jẹ́ ẹ sọ tó tọ́ fún ẹ èmi ò ní tàn ẹ̀ ní tó ń jẹ́ ìgbàgbọ́ kódà kó má ó yá jẹ́ kí n sọ fún ẹ jẹ́ ẹ sọ fún ẹ kó má lo oògùn kó má ṣe kankan kó má tọrọ kankan kó má ṣe kankan tó bá ní ìgbàgbọ́ pé Ọlọ́run máa ṣe kínní Ọlọ́run máa ṣe ṣọlọ́run ò ní ṣe é ni so ntí ok anabi Muhammad sallallahu alaihi wasallam anabi ní pé ní zẹ́mì omi zẹ́mì tá a mú yẹn ó ní téèyàn bá mú fún Ọlọ́run máa fi ṣèwòsàn fún yàn ṣó ń gbọ́ nísìn so ìgbàgbọ́ àwọn orú nǹkan báyìí nílẹ̀ Yorùbá kò ṣe wípé ìwọ ló máa wá gbé gbàgbọ́ ẹ̀ síbẹ̀ pé omi yìí ló máa ṣe o Ọlọ́run ló máa ṣe nítorí àwọn bàbá tí Ọlọ́run ní kí wọ́n kan odò yìí náà ṣó ti yẹ nísìn ibì kan làwọn náà ti ń gbé ìgbàgbọ́ yẹn bọ̀ ibì kan làwọn náà ti ń gbé ìgbàgbọ́ yẹn bọ̀ ṣó ti yẹ nísìn so kọ́lọ̀ kó ṣe rọrùn fún wa kọ́lọ̀ kó gbàdúrà wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam.